Aláròyé máa wí o. Wọ́n ti ju àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta tí wọ́n mú fẹ̀sùn gbígbé egbòogi olóró ní Saudi sílẹ̀. Ní báyìí ìjọba orílẹ̀-èdè Saudi Arabia ti ju àwọn ọmọbìnrin orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta kan tí wọ́n mú fún ẹ̀sùn gbígbé kokéènì wọ̀lú wọn lọ́nà àìtọ́sílẹ̀ pé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Àwọn obìnrin mẹ́ta náà ni Adisat Abba, Fatima Mala àti Fatima Gamboy. Ọjọ́ 5 oṣù kẹta ọdún tó kọjá lọ yìí ni ìjọba orílẹ̀-èdè Saudi Arabia fọwọ́ òfin mú wọn lẹ́yìn tí wọ́n ti bá cocaine lára wọn ní pápákọ̀ òfurufú Prince Mohammed bin Abdulaziz International Airport tó wà nílùú Madina lórílẹ̀-èdè ọ̀hún. Aláròyé gbọ́ pé kò pẹ́ tíjọba orílẹ̀-èdè náà mú wọn ni wọ́n ti jù wọ́n sínú àhámọ́ tí wọ́n sì ń ṣèwádìí nípa wọn lábẹ́nú. Adelé alukoro iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Kimembi Ebienfa tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 5 oṣù kínní ọdún yìí sọ pé lára pé ìbáṣepọ̀ tó dá wà láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì náà ṣe fi àwọn afurasí ọ̀daràn náà sílẹ̀ lẹ́yìn oṣù mẹ́wàá tán ti fi wọ́n sí àhámọ́ àwọn agbófinró orílẹ̀-èdè Saudi Arabia. Wọ́n ṣàlàyé pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti gba àwọn obìnrin mẹ́ta kan tí wọ́n mú fún ẹ̀sùn gbígbé egbòogi olóró cocaine wọ orílẹ̀-èdè Saudi Arabia lọ́nà àìtọ́sílẹ̀. Ọjọ́ 5 oṣù kẹta ọdún tó kọjá lọ yìí ni wọ́n mú àwọn afurasí ọ̀daràn náà lórílẹ̀-èdè Saudi Arabia lásìkò tán lọ ṣètò hajj. Wọ́n bá cocaine lára wọn lójú ẹsẹ̀ ni wọ́n sì ti mú wọn sí àhámọ́. Lẹ́yìn ọ̀pọ̀ wàhálà àti àjọsọ ọ̀rọ̀ tó dánmọ́rán láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì wọ́n ti ju àwọn ọmọ orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sílẹ̀ báyìí. Aṣojú ìjọba orílẹ̀-èdè yìí nílùú Jeddah lórílẹ̀-èdè Saudi Arabia Ambassador Muazzam Yahya ń retí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta ọ̀hún lọ́dọ̀ rẹ̀ kó lè ṣètò bí wọ́n ṣe máa dá wọn padà láti wá darapọ̀ mọ́ àwọn ẹbí wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.